Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kanòjọ̀kan náà ni a máa mú wá fún yín. Ẹ̀yin tẹ́ bá ń fọkàn bá wa lọ ní orí YouTube channel wa, a ti fún yín ní update nípa election Ọ̀ṣun. So gbogbo bí nǹkan ṣe rí náà là á fún yín. So and then gbogbo bí ìṣèjọba Ọ̀ṣun, bí àwọn PDP bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wípé bí àwọn ìjọba tí wọ́n kúrò ń bẹ̀, ìjọba ẹgbẹ́ APC, especially under the leadership of Alhaji Gboyega Oyetola, pé bí wọ́n ṣe ìṣèjọba pé gbogbo ẹ̀ ni àwọn fẹ́ ṣe check and balance. So a ti wá rí ìwé kan báyìí tí ọ̀kan lára àwọn commissioner governor Ademola Adeleke tí wọ́n gbé jáde. So wọ́n sọ̀rọ̀ nípa àwọn kan tí wọ́n gba iṣẹ́ lọ́ndà ìjọba tó jẹ́ pé wọ́n ṣe, wọ́n dẹ̀ sọ̀rọ̀ àwọn kan tó jẹ́ pé wọ́n gba iṣẹ́ lọ́ndà ìjọba tó jẹ́ pé half ni wọ́n ṣe tí wọ́n complete ẹ̀. So wọ́n sá sọ̀rọ̀ wípé owó ìjọba ni, pé èèyàn kan ò lè máa ṣe owó ìjọba bó ṣe wù ú, pé owó aráàlú ni. So a fẹ́ jẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, sóòótọ́ ni àbírọ́ ni. So ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ fídíò, kẹ́ ẹ gbọ́ bí wọ́n ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sínú fídíò yìí. So ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel yìí, ẹ mọ́ rí gbígbà pé bóyá à ń fi àwọn fídíò tá a mú wá yìí pé bóyá à ń sáyé ìlú nìkan. À ń jẹ́ kẹ́ ẹ mọ̀ tó ń lọ nínú òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní Nàìjíríà ni. So ẹ ṣé gan ni. ẹ jẹ́ kí àlejò wa ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun ni. Ẹ jọ̀ọ́ o, bẹ́ẹ̀ bá rẹ́ nìkan tó bá fẹ́ dá yín lọ́wọ́ kọ́ tó fẹ́ disturb yín lórí àti gbọ́ ètò yìí ní sáà tá a wà ẹ sọ fẹ́ntọ̀ nù kẹ́ ẹ lé jáde kúrò. Lónìí bọ́rọ̀ bá dẹ̀ bọ́ lórí ètò yìí lónìí, oríṣiríṣi ọ̀rọ̀ náà ni ó tún máa tẹ̀lé. Olúọmọ Kọ́lápọ̀ Álímì olàlejò wa, mo kí ìgbà ìkáàbọ̀ sórí ìgbésà. Ẹ ṣe atọ́kùn. Sálàáfíà ni. Mo kí gbogbo èèyàn ìgbọ́n náà, mo dẹ̀ kí gbogbo àwọn tí wọ́n lè fẹ́ láti orí wọn lóde. A kú ìtẹ́lu lọ́tún lọ́sẹ̀. Ẹ ṣe lágbára Ọlọ́run ọgbà ní ìbàdàn fún wa. Àmì Olódùmarè. Àná kí n pé kú gbẹ ṣé àwẹ̀ ń lọ àbí ọ̀lọ́? Alhamdulillah, nígbà tá a bá ti sí kẹ exception àwẹ̀ Ramadan fún àwọn mùsùlùmí dandan ni. Ẹni tó bá wá fọ̀ sọ́nà àwọn tí wọ́n gbà láàyè. Ẹ̀yin náà ń gbà bẹ́ẹ̀. Ẹ mọ̀ gbọ́, ó ní o gbọ́dọ̀ gbà. Ẹni tó bá rẹ̀ tàbí ẹni tó rìnrìn àjò, mi ò sí lórí ìrìn àjò, kò sì rẹ̀ mí, mi ò tiẹ̀ pray kí n pọ̀ sínú exception rẹ̀. Ọlọ́run ó fún mi lórí ọ̀fẹ́ kí n mọ̀ gbà lọ́gbọ́n sí gbà láyé. Bí ẹ bá sún lónìí báyìí yóò tó di bíi mẹ́ọ̀kànlá sí méjìlá. Etí gbogbo àwọn gbogbo yẹn dà náà ni. Mélòó? Mẹ́sàn-án láwẹ̀ dà. Ẹnu páwọn ọ̀jọ̀gbọ́n lórí náà ti sọ́kẹ́ tó dé. Ó bá jẹ́ pé ọmọ ọpa ẹja mi ò, ẹnu páwọn ọ̀jọ̀gbọ́n jí fọ̀ n ò rí nǹkan àwẹ̀ lọ́dọ̀ yẹn. Wọ́n ti kó wá báyìí. Wọ́n ti kó wá báyìí. Àti ìkó wa, ẹ̀mọ́ torí náà bàbá ti sọ̀rọ̀. Ó yẹ kẹ́ bá bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ ti pọ̀wé ni. Lówelówe là lùlù àgìdìgbò. Àwa náà sì ti gbọ́. Ẹ jẹ́ bọ́ sójú ọpọ́n yìí sẹ́gàn. Ẹ jẹ́ kọ́kọ́ wo ètò ìbò ìjọba ìbílẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wáyé tán láìpẹ́ yìí. Ǹjẹ́ ẹ gbọ́ tí wọ́n ń sọ pé ó dàbí ẹni wípé ẹgbẹ́ yín wọ́n ní bí ìgbà tá a pé ẹ̀ ń ṣe fíìmù, ẹ̀ ń ṣe tíátà, ẹ̀ ń ṣe orí ìtàgé ni wọ́n ó ti sọ́kàn yín lójú. Ẹ ṣe sẹ́fọ̀ pé kò sí nǹkan tẹ́ lè ṣe tí àwọn tí inú wọn ò bá dùn sí wọ́n á fẹ́ pẹ́ gan náà ni. Ètò ògbó eléyìí tá a ṣe yìí ó ní ètò ògbó alákọ̀ọ́kọ́ tí ó jẹ́ pé gbogbo ẹgbẹ́ òṣèlú tó rẹ́gísítà tó participate. A sì fi notice odidi ọdún kan lẹ̀. Ẹ jẹ́ kí n rán gbogbo alẹ́ tí pé kó tó di pé local government autonomy bẹ̀rẹ̀, òun l'Adémọ́lá Adélékè ti fẹ́ ṣètò ìjọba ìbílẹ̀ tí February 19 òun ni ó ṣẹ́ẹ̀kì ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi notice jáde o. Gbogbo ẹgbẹ́ òṣèlú méjèèjìdínlógún lè ló participate tó fi dórí ẹgbẹ́ APC. Ìgbà tí bò kọ̀ tó la lẹ́gbẹ́ APC tó lòun ò sí mọ́, wọ́n ti nominate candidate, wọ́n ti ṣe gbogbo tí wọ́n sanwó owó tó lé láàdọ́ta mílíọ̀nù náà fi gba fọ́ọ̀mù. So kì í ṣe pé fún fọ́ọ̀mù lọ́fẹ̀ẹ́ o, wọ́n gba fọ́ọ̀mù, wọ́n fi ilẹ̀ ọ̀rọ̀ yẹn dàbí
ẹni tí ó lọ register fún competition football club tó ti ṣe gbogbo tó yẹ kó ṣe tán tó wá níjọ́ tí wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù tí ò wá tí rẹ̀ fi ti dórí fídì wọ́n kó fa nìyẹn 3 goals 3 points so wọ́n kàn gbá bọ́ọ̀lù wọ́n lórí ara wọn ni so bó ṣe yẹ kí a ṣe ètò ìdìbò òun láti ṣe àwọn kan gbé àwọn èèyàn jáde pọ̀ àwọn kan ó yẹ ká mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n jáde àbí tí wọ́n jáde tí wọ́n jáde ni tí wọ́n jáde láti dìbò nítorí pé tá a bá wo tó tẹ̀lé ìbò yẹn oríṣiríṣi ìdáyàjá ni oríṣiríṣi akílẹ̀ ẹ rí i pé ìbò eléyìí tí àwọn opposition wá sí ta ní òbófinmu tí ilé ẹjọ́ fagilé wọn ò tiẹ̀ rẹ́ni participate ló fi di yes or no wọn ò rẹ́ni pé nígbà tí a bá gbé ọjà ilẹ̀ tí ò rẹ́ni pé kílọ̀ tà ń bẹ̀ wọn Yorùbá ní orí ibú nìkan ni wọn ìbáyàn dùn kódà wọn a máa báyàn lórí ibú gan lọ́mọdé àsórí ibú ibi tí ayé kọ̀ wọ́n dé wọn ò rẹ́ni sọ yí pé káwọn tiẹ̀ bá wọn participate mẹ́ kó kí ẹgbẹ́ òṣèlú tiẹ̀ lè pé méjì wọn à rí so àwa ṣe ètò ìbò tí gbogbo ẹgbẹ́ 17 wà níbẹ̀ náà wọ́n ń pé ó ṣe kíní kan ìbò ti wáyé àdẹ̀tílálága àwọn àáfagbára lògbà tí wọ́n wà ń di rẹ̀ abẹ́jẹ́ kó yé wọn yí pé democracy là ń ṣe o rule of law sì wà ẹsẹ̀ òfin òun láfi tó gbogbo yẹn dẹ̀ máa gbọ́ láìpẹ́ yìí tá a bá ń pe rule of law ó ju nǹkan tá à ń pè ní federal might lọ torí pé democracy is about the rule of law. èyí táwọn èèyàn sọ ni wípé ọkàn ẹ̀yin tẹ́ ẹ tiẹ̀ lẹ́ẹ̀dìbò gan tẹ́ ẹ lẹ́ẹ̀ búra fáwọn alága gan ọkàn yín gan ò balẹ̀ sọ́kàn yín balẹ̀. kí ló fẹ́ bọ́kàn wọn balẹ̀ ọkàn wọn balẹ̀ dáadáa. èyí táwa bí wọn léèrè nu pé èyí ṣe tẹ́ ẹ lọ́kàn wọn ò balẹ̀ wọ́n ní ọ̀dà ìwọ náà gba ní òṣèlú èèyàn ṣe é búra fáwọn alága tí ó wà pé bí mo ṣe búra fún yín yìí o ẹ gbọ́dọ̀ dé káńsù. ẹ ń gbòòsè pé wọ́n ní ọmọ onílùú òní fẹ́ kó tún kú. gómìnà rẹ̀ rí i pé alálàáfíà yẹn gbogbo wàhálà ta ní tí ó sì dà ó dúró lórí yìí pé nígbà tí Alhaji Bóyè Oyètọ́lá fìdí rẹ̀ mi tán ẹ rí i pé àwọn èèyàn kan bẹ táwọn òun bíi stateman tó dẹ̀ jẹ́ pé wọ́n ní quality ẹ̀ lẹ́yìn tán fìdí rẹ̀ mi tán ẹ rí i pé ńgbà náà sáré yan permanent secretary ńgbà yẹn tẹ́ bá rántí wọ́n sáré ṣe recruitment ara àwọn olúwa báyìí fi hàn irú àwọn èèyàn tí àwọn èèyàn kan jẹ́ ni ìgbà náà wá tó rántí pé àwọn fẹ́ dìbò local government náà wá fẹ́ fi notice sílẹ̀ dípò 360 wá fi 60 days sílẹ̀ so ohun tí yẹn túmọ̀ sí wàhálà tó ti dálẹ̀ ńgbà yẹn òun náà tó ran gan mọ́ ṣùgbọ́n Ọlọ́run jẹ̀dá lọ nítorí pé lójú wọn bíi kíjọba yìí wọ́n mọ̀ ṣàṣeyọrí ni ṣùgbọ́n Ọlọ́run ti rá ní Adémọ́lá Adélékè ó dẹ̀ rí pé ó nífẹ̀ẹ́ àwọn èèyàn ìjọba wa ń ṣe iṣẹ́ ribiribi ó wá jọ lójú pé ọ̀nà wo làwọn tún lè gbà àwọn sàfẹ́ dàlúrú gbàtí gómìnà wa rí i pé òun lòún rẹrù ẹni tó ti wà ńlẹ̀ ò ní kọ̀ kẹ́ni tó wà lókè ò mọ̀ ṣubú torí wọ́n ti wà ńlẹ̀ tí wọ́n fẹ́ fa ẹni tó wà lókè ṣubú ló fi fọgbọ́n sí a sì rí pé kọ́mẹ́dì ni tí ń ṣe èèyàn dúró forward báyìí kọ́ ní jẹ́ ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun yìí ibùkún ààrẹ Tinubu tó débẹ̀ ó ti kọ́kọ́ lobì kan kó tó máa lọ́fíìsì kan nígbà tọ́gbẹ́ni kọ́kọ́ wà ní gómìnà ibì kan ní kọ́kọ́ ń lò kó tó máa lọ lé ìjọba ìgbà tí gómìnà Oyètọ́lá náà débẹ̀ ibì kan ní tí kọ́kọ́ ń lò kó tó délé ìjọba ìgbà tí gómìnà Adélékè débẹ̀ ibì kan ní tí kọ́kọ́ ń lò kó tó délé ìjọba ó sì ń pàṣẹ ó sì ń ṣe so kì í ṣe forward àjọ wọn máa ṣe kọ́mẹ́dì wọn ẹ̀rẹ́ rí pé ńgbà tí wọ́n ṣe débì kan ó rẹ̀ wọ́n kẹ́lẹ́ bá wa mọ̀ wípé àwọn èèyàn tí ò ní human feeling ni ńgbà tí wọ́n fagídí lọ káńsù táwọn èèyàn rẹ̀ sísì wọn èèyàn 7 ló kú ńgbà tó di ọjọ́ kejì ìkan lára wọn tó náà sì ti jọ rẹ̀ mẹ̀rẹ̀ abasukọ́lọ̀ máa fọ̀rún kẹ ó kú wọ́n wá sí òkú rẹ̀ lọ́jọ́ Tuesday ǹjẹ́ àwọn gbogbo ṣe tó di Wednesday báyìí wọ́n tún ti bọ́ káńsù ọdún ti ń dó àti àsìkò tí gbogbo àwọn èèyàn bíi 40 èèyàn bíi 40 wà lọ́sítù tí wọ́n gbà tọ́jú lọ́wọ́ àìmọye fámìlì wà nínú ìbànújẹ́ iná sì léèyàn mbẹ ó wá di ọjọ́ kejì tiẹ̀ tó bẹ́ẹ̀ tiẹ̀ torí àwọn tọpọsíṣà sí tẹ́ẹ̀jọ sínú ẹgbẹ́ kan. pẹ̀lú àbáàsì tẹ ìwé òun ní tí wọ́n sọ ní wípé àwọn ẹgbẹ́ yẹn ni wọ́n dẹ̀mí rẹ̀ légbodò. àwọn olówó dẹ̀mí àwọn méje tó kú nínú àwọn mẹ́fà tó kú nínú PDP légbodò. ìbéèrè fẹ́ bí wọ́n ni ẹ̀. ṣé mẹ́fà ló kú nínú PDP. mẹ́fà ni gbogbo yẹn tó kú lọ́jà àkókò jẹ́ mẹ́fà lítà àwọn lẹ́nìkan tó kú sí. èèyàn méje ẹ máa gbọ́ èèyàn méje all together ló kú. so wọ́n dẹ̀ bá dẹ̀ wo fídíò kan tí wọ́n ṣe ní borípẹ́ láìpẹ́ yìí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ àṣírí ẹni bà wọ́n ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé wọ́n bá wọn ja àwòkùnbọn fídíò rẹ̀ wà ní kò láti jọ sọ nǹkan jẹ́ pé adé evidence ẹ̀ lọ́wọ́ so kábàá lè sọ fún gbogbo ayé pé lásìkò tá a wà yìí o alága ìjọba ìbílẹ̀ ò pé 2 lọ́sùn
àwọn tá ń ṣe tíátà tí ń dara wọn láàmú ẹ̀yẹn nígbà tó bá yá yóò ká lójú wọn ẹgẹ́tẹ̀ eléyìí sì ni ó bí gbogbo orú ń tà ń sọ yìí gbogbo àwọn tí wọ́n jẹ́ data boys wọn nígbà tí àṣírí tún sì pé ń pé contract mélòó ní pé contract fún yín ẹ̀yin kankan dà lẹ́yìn lọ́wọ́. àwọn lẹ́yìn ń ṣe tíátà ẹ̀yin ni wọ́n ń ṣe kọ́mẹ́dì gbogbo ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ó bẹ̀ gun aláré ẹ jẹ́ ọ̀ngbà ọlọ́run kúkú ṣe ẹ kúkú jọ rìnrìn àjò ìbéèrè tí mo fẹ́ bí yìí ẹ wà lára àwọn ikọ̀ tí wọ́n jọ rìn ẹ wo ìrìn àjò gómìnà Adémọ́lá Adélékè lọ sí ọ̀dọ̀ bàbá ọmọ kéékèèké gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Abdulkareem Adébísí Àkàndé ó mú ọ̀hún awuyewuye kan dání ẹ gbọ́ kí ló pa Sádíkù gómìnà Adémọ́lá Adélékè àti Sẹ̀líà bàbá Bísí Àkàndé pọ̀ wọn ò sínú ẹgbẹ́ kan náà kí ni gómìnà wa lọ ẹ̀sìn náà sì jọkọ̀ wọ lọ ni. ẹ ṣe ó yẹ kẹsì ẹsìn ọdún pẹ̀tì rí mi ń bẹ̀ pé ẹ kí la lọ sí a rí i wípé Yorùbá ní bára lè rẹ bá lẹ́nu ìwọ náà gbọ́dọ̀ lè sí. àwọn tó jẹ́ stakeholders state ẹ rí i pé issue court of appeal dá wa lẹ́jọ́ àti jàre kókó jẹ lọ tó fi dórí àwọn tó jọmọ ẹgbẹ́ wa náà ń pè pé sí lóòótọ́ ni court of appeal dá wọn lẹ́jọ́ láti court of appeal dá wọn lẹ́jọ́ lóòótọ́ ṣùgbọ́n ẹjọ́ yẹn ò dá wọn padà síbẹ̀ a wá rí i pé àwọn tó jẹ́ stakeholders wa ọ̀tọ̀ ní nǹkan tí ọ̀pọ̀ ẹlòmíì ò gbogbo à ń sọ lórí rédíò báyìí ni kíní kan rí judgement méjì ni court of appeal méjì ni wọn ò gbọ́ a gbọ́dọ̀ lọ bù wọ́n gbọ́ èmi nìyẹn èkejì ní ká tún bù wọ́n gbọ́ gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ stakeholder ní state àwa àlàálẹ̀ bàbá Àkàndé a bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni a ti méjì àwọn lọ́balọ́ba náà a lọ ṣàlàyé fún wọn wípé nígbà tó yẹ Tọ́lá gífù notice election o notice tó gífù bófin mu kó lè fẹ́ tẹnutẹnu sọ kò sílé ẹjọ́ náà Nàìjíríà tó lè sọ pé 60 days ó accurate fún election. ṣé wọn ò amend the constitution lọ́sùn fúngbà náà. constitution sí lọ́sùn constitution kan ló wà Nàìjíríà. ó sí ẹ̀. ẹ máa gbọ́ lọ́ọ̀ ó sí ẹ̀kì tó bá ti lè tako lọ́ọ̀ National Assembly ibi tí ó ti tako òun ó ti wà null and void. To the extent of his constitution tó fi sọ nìyẹn. ó dẹ̀ ti ṣẹlẹ̀ rí náà ní ayé 2010 ohun tí Supreme Court ti sẹ́ náà nù pé òfin state ò gbọdọ̀ tako electoral tó bá ti tako electoral ẹ̀fẹ̀ electoral bí ó prevail so òfin tẹ́ electoral ti sọ sí 360 days ẹ lọ ka judgement river 360 days ni so 60 days ni Alhaji Gboyega Oyetola filẹ̀ 60 days ni gbogbo ẹgbẹ́ òṣèlú rí náà fi ní àwọn ò ní participate ẹgbẹ́ méjì wá lọ ilé ẹjọ́ PDP lọ ilé ẹjọ́ APP lọ ilé ẹjọ́ PDP wá gba judgement tiẹ̀ ní 25 judgement 25 of November 2022 yẹn òun ló lé àwọn alága yẹn kúrò nígbà tó di bíi ijọ́ márùn síra wọn sí judgement APP náà dé wọ́n lé wọn kúrò náà so tẹ́ ẹ bá wá wo ọgbọ́n wọ́n wá àpì lórí judgement méjèèjì ẹjọ́ kọ́kọ́ sọ nǹkan kan fún gbogbo lọ́yà nígbò wa tí èèyàn méjì bá péjọ ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe wù kó jọra wọn tó tí wọn ò bá consolidate ẹ̀ níta ń pè ní consolidation ni pé kán pa méjèèjì papọ̀ àpì kan ò lè apply sí kan o it's not done that way ẹni kóòtù fi máa sọ pé ẹja papọ̀ tí wọ́n bá papọ̀ judgement kan ni tí wọn ò bá ti papọ̀ èmi pẹjọ́ ẹ̀yin pẹjọ́ wọ́n wá nígbà tẹ́yìn wọ́n àpì lórí ti tèmi wọ́n wá ní tí ń bá tà mọ́ rárá o federal court sì give judgement méjèèjì kan 25 ìkan ní 30 nígbà tí wọ́n á give judgement tán àwọn wa wò wá rí i pé PDP tètè pẹjọ́ tiẹ̀ wọ́n rí loophole níbi ẹjọ́ tí PDP pè ṣùgbọ́n wọn ò rí níbi tí APP wọ́n wá abandon àpì wọn lórí ti APP wọ́n wá gba judgement lórí ti PDP tí ilé ẹjọ́ wá dá òun ẹjẹ́ ká wò ilé ẹjọ́ ní intẹ́ ẹ fi gbẹ́jọ́ wá ẹ lọ kà originating summons ẹni tó bá wà nílé kó gbọ́ wáyé dáadáa ọ̀tọ̀ ní nǹkan tí ẹ fi gbẹ́jọ́ lọ kọ́ tá à ń pè ní originating summons ọ̀tọ̀ lẹ́jọ́ tẹ́ ẹ gbé lọ ẹjọ́ tá a gbé lọ gẹ́gẹ́ ni pé ǹjẹ́ notice 60 days ǹjọ́ wà adequate níta àfi wá gbé lọ wọn ní ńgbà tẹ́ ẹ ti tètè pẹjọ́ cause of action tí arise so originating summons a strike out lẹ́yìn tá strike out wọ́n strike suit out wọ́n dey award the cost now argument tí wọ́n rèé wọ́n ní the moment ẹ sọ pé kéèsì wà meritorious àwọn sì allow appeal gbogbo prayer àwọn náà ti grant nǹkan tó jẹ́ kí ẹ jẹ́ ìrọ́rẹ̀ àwọn gẹ́gẹ́ níwájú court of appeal prayer mẹ́jọ òní wọ́n béèrè alákọ̀ọ́kọ́ ni pé allow this appeal ẹ̀kejì ni pé can strike out to suit ẹ̀kẹta ni pé ruling kan strike out wọ́n wá lọ sí prayer G tó jẹ́ prayer àwọn ẹlẹ́ẹ̀keje wọ́n ní kan reinstate àwọn so court of appeal débi judge kò débi prayer àwọn kò dé grant ọ silent bẹ́ẹ̀ wọn bá wá right torí iṣẹ́ òfin lásìkò yẹn dẹ̀ ń gbọ́ wa mo dẹ̀ ń sọ lónìí iṣẹ́ òfin táwọn ṣe àṣetà mọ́ dáadáa ni
nígbà tí à ń kọ́sẹ́ bíríkìlà ni tí èsè kọ́sọ́ngbó tó bá dé pé kò sí judgement míì nígbà tí wọ́n ti lè nullify kéèsì tí PDP pé ń lójú òfin PDP ò péjọ rí a jẹ́ pé wọ́n ó padà síbẹ̀ tó bá jẹ́ pé kò sẹ́jọ́ mi wọ́n ó padà síbẹ̀ ṣùgbọ́n tó mú wọn lẹ́sẹ̀ ní pé judgement méjì ni wọ́n wá àbádọ́ ọ̀kan nígbà tó wá di January 13 àwọn court of appeal wá rí pé torí tí yàn bá pẹjọ́ sí ó ní ìgbésẹ̀ tí ó gbé nínú ìgbésẹ̀ tí ó gbé láńpẹ́ ní record of appeal tí ó lọ compile yóò dẹ̀ fáìlì brief kìí ṣe kóòtù ni ó bá ṣe òní ó ṣe tó bá serious tó bá ti lè pẹjọ́ tó fáìlì notice of appeal tí ò gbé gbèsè yẹn àwọn tó pè lẹ́jọ́ lẹ́tọ̀ọ́ àti padà lọ síwájú court láti sọ fún kóòtù pé ẹni tó pe appeal yóò ṣe tó yẹ kó ṣe o etílé ẹjọ́ ṣe ni pé yóò fagilé sẹ́ríjọ́ tí ilé ẹjọ́ ti fagilé appeal wọn lórí ẹjọ́ tí PDP pé wọn ọjọ́ yẹn ni judgement federal high court yẹn ló ti di judgement court of appeal judgement court of appeal ẹ̀bẹ̀ ló lé wọn kúrò wọ́n wá fẹ́ máa dá plẹ̀ tẹ́ bá rí aní ìsọ̀rọ̀ ní judgement federal high court àti court of appeal àkọ́kọ́ náà kò ń ṣe party the same party ìkan wọn apply sí kan so títí dásìkò dá wà yìí wọ́n ń play comedy náà wá ti wá ṣe kankan àwọn tó yẹ kó lọ sílé ẹjọ́ ti lọ sílé ẹjọ́ láti wá jẹ́ kán mọ̀ torí mi sọ fún wa pé tẹ́ ẹ bá dán tẹ́ ẹ ṣe ìwò ọgbà ẹ̀wọ̀n lẹ́ẹ̀tì ẹ̀ ń di ẹ̀. èèyàn àwọn alága àtàwọn ọ̀gá wọn àwọn alága wọn ti wá dán wò. now àwọn pẹ̀ka ní contempt of court pé yẹn fojú di ilé ẹjọ́ ìgbésẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ láìpẹ́ yìí lẹ́yìn ìgbà tí wọ́n bá wá sí ìgbésẹ̀ yẹn tán gbogbo bí ẹ ṣe lù ti council kán máa gbọ́ ní ìsìn wọ́n fi pamọ́ ni wọ́n lè mú jẹ́ o gbogbo tó bá sọnù ní gbogbo council pátápátá nígbà táwọn òṣìṣẹ́ bá wọlé gbogbo rẹ̀ pátá òun ni wọ́n sùsàn èyí tí ò bá sì rí sùsàn yóò lọ máa lo ìgbà lọ́gbà ẹ̀wọ̀n àwọn náà wá mọ̀ wọ́n ti wá fáìlì application padà àwọn tí wọ́n ní ẹjọ́ tí APP pè kò mátà ẹjọ́ wọn sọ kankan kí tó lọ síbẹ̀ yẹn kì í ṣe pé APP pè ló wá mátà nsìn judgement yẹn ti di judgement federal high court kì í ṣẹni tó pẹjọ́ ló mátà bí ó ṣe judgement ilé ẹjọ́ tó give judgement now wọ́n ti wá padà lọ sí court of appeal wọ́n láwọn fẹ́ release appeal yẹn pẹ́sẹ̀ tó yẹ ká mọ̀ bí ẹni pé number one nígbà tẹ́ ẹ mọ̀ yí pé ẹ ti padà bẹ̀ ilé ẹjọ́ kan ti dá yín padà bẹ̀ appeal tẹ́ fẹ́ release ẹ kí lẹ fẹ́ tó fi ṣe so wọ́n rò wípé bóyá àwọn lè lo agbára federal nítorí pé àwọn tó jẹ́ ọ̀gá wọn ò kí ń mọ̀ pé ọ̀tọ̀ ní kéèyàn ní the right adviser tí ó mọ̀ advice ẹ̀ wọn ò ní the right adviser wọ́n ti wá gbégbèsè yẹn tán ó ti dájú wọn lójú wọn mọ́ bó ti máa ṣe ṣùgbọ́n eléyìí o aṣòfin láti tò à ní bàjá nítorí pé a mọ̀ yìí pé wọ́n láwọn work towards kán declare state of emergency ó ń lò nífẹ̀ẹ́ kó tú dóò president ò kàn lé dédé declare state of emergency bò fi ti sún síwájú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a fẹ́ kí ìtàjẹ̀sílẹ̀ máa ṣẹlẹ̀ ó dẹ̀ yẹ ká gbósùbà fún gómìnà wa nítorí pé ó jẹ́ ẹni tó fẹ́ràn àlàáfíà tó sì ní ìbẹ̀rù Ọlọ́run tó bá ṣe bí bàbá àti bí ṣe rí wí ni ìtàn wí ìkọlà àwọn wí. bàbá wo bàbá tó ṣe gómìnà ní àná tó ní pé dandan oko ká máa lọ sí council. ẹ̀yin wa tí ẹ̀ ń gbọ́ wa bọ́yẹ̀ ẹ̀ kọsẹ̀ bá wa lẹ́nu ètò yìí ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba tó ń bẹ lóde lónìí Olúọmọ Kọ́lápọ̀ Álímì tó jẹ́ kọmíṣánná fún ètò ìbáraẹnisọ̀rọ̀ ìtanijí ètò ìròyìn mọ́ra wọn lálejò wa ọ̀rọ̀ sì ti ń bọ́ wọn ní kọ́rọ̀ òun mọ́ sọ̀kò ó ní tọwọ́ mi ìwé ńkọ́ bolẹ̀ fẹ́ ń fi sí àwọn ọ̀jọ̀gbọ́n náà ti rẹ́kẹ́ láti ìjẹta ó ní ìwé kan ti bọ́ ta lórí àwọn àkànṣe iṣẹ́ kan tí ẹni wọ́n gbà lọ́sùn ìwé yìí ó dórí ẹ̀rọ ayélujára bí ajere bó o la ṣe wá fẹ́ ṣe ó ti mú ọkọ̀ gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ Aláàjì Isiaka Gboyega Oyètọ́lá ẹ̀dákọ̀ rẹ̀ ńbẹ̀ ẹ̀dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ẹ̀yin lẹ́sọ̀ ṣùgbọ́n àpolongo ọjà bá a bá wá dé ẹ̀ wàá làhàn àwọn ọ̀jọ̀gbọ́n àti gbogbo àgbáyé tí wọ́n ń gbọ́ yín wípé ta ló gbà wọn àkànṣe iṣẹ́ àwọn àkànṣe iṣẹ́ wo ni wọ́n gbà ẹ sọ̀rọ̀ owó tó lé ní bílíọ̀nù kan náírà nínú kíní kan ẹlẹ́yẹ ti fìwé sọwọ́ sájọ EFCC ìwé tẹ́ ẹ fi sọjọ́ sájọ EFCC àwọn wo lọ́wọ́ àánú rẹ̀ gbogbo ẹ̀ la fẹ́ tọ̀ babọ̀nù sa oxygen polongo ọjà ìṣẹ́jú méjì péré mọ fún ọba abátúwá darí dé ọ̀ gbọ́dọ̀ pọ̀ polongo ọjà kankan mọ́ kódà bọ́ ọba polongo ọjà tán lọ́rẹ̀ Bólúṣọlá Àjàlá lọ́fíìsì rẹ̀ wípé kí ló lè ná wa láti lo àsìkò àwọn ìgbà mi láago 4 sáago 5 kí ló lè mú wa láti
ló pọ̀ mórí ètò agbami òṣèlú lónìí torí wípé ń bọ̀ olú ọmọ òde ó gbèwé kan lọ́wọ́ ìwé òun láti ilẹ̀ ẹ wò lórí Facebook ọ̀gá ó ná bọ́ọ̀n bá sì tẹnu bọ́n tí ń bẹ́ẹ̀ láàrin wákàtí méjì òun ò lè tí ì sọ tán ńlẹ̀ ń wò lórí Facebook yìí ń tó lú ọmọ gbé wọlé nu gbogbo kó àwọn èèyàn ló sì ń bẹ́ẹ̀ ńlẹ̀ ń wò ní kámẹ́rà tí ń gbé òun oxygen ìpolongo ọjà tí ń bẹ́ẹ̀ gbẹ̀ǹdọ́jà. Lovers all over the world, lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ṣe bẹ̀rẹ̀ títí dé òpin. Tẹ́ bá farabalẹ̀ wo ẹ jẹ́ ká mọ̀ opinion ti yín under comment section. Ẹ rí wípé ìgbà tí Commissioner for Information and Enlightenment ti ṣe Honourable Kọ́lápọ̀ Alimi tí wọ́n sọ̀rọ̀ wọ́n fi ẹ̀rí ti àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n fẹ́ rí ti because àwọn ìwé tí wọ́n gbé wá yẹn wọ́n sọ oríṣiríṣi ibi tí àwọn ti pín sí so that a lè jẹ́ evidence a lè jẹ́ ìrírí mọ́ tẹ́mi so ẹ comment lọ́dà comment section ẹ jẹ́ ká mọ̀ opinion tí yẹn fi wá sí wa so I really appreciate support yín so far so ẹ ṣé gan ni we love you all, thanks for watching.